Olúwa má fi kú ọmọ bá mi wí, kó wá sọ pé ó fi gbìn ìdánwò ni. Olúwa má fi kú ọmọ ṣàdánwò, má dá wàhálà sí mi lágbádá. Olúwa Ọlọ́run àánú, má fi kú ọmọ bá mi wí, má fi kú ọmọ bá gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko lẹ́yìn odi pátápátá. Má fi kú ọmọ bá wa wí. Bẹ́ẹ̀ ni, ẹ máa sọ pé èwo ni Ọmọ́wùmí Abídèmí tún gbé dé ní ọjọ́ ti tòní. Bẹ́ẹ̀ ni, ohun àrà, ohun ìyanu ni. Bẹ́ẹ̀ ni, ìkúnlẹ̀ Ọlọ́run Elédùmarè kò ní fi kú ọmọ bá wa wí, kó wá sọ fún wa wípé mo fẹ́ fi wò bí àdánwò rẹ ṣe máa tó ni. K'Ọlọ́run má fi kú ọmọ, kó má fi ṣàdánwò fún gbogbo àwa abiyamọ ayé pátápátá. Gbogbo abiyamọ especially ẹ jẹ́ á sọ pé single mother kí Ọlọ́run Elédùmarè ní ọjọ́ ti tòní, kí Ọlọ́run Elédùmarè ọba òkè kó máa ṣàánú àwọn single mother ní especially àti single mother àti single father. Ṣùgbọ́n nínú fíìmù tí a pe àkọlé rẹ̀ ní ìkúnlẹ̀ yìí, ta ló bá wí jù? Òun náà ni single mother. Òun ló bá wí jù. Ìkúnlẹ̀ ni a pe àkọlé rẹ̀. Jídé Àwòbọ́nà ó ṣe takuntakun nínú múfì tí a pe àkọlé rẹ̀ ní ìkúnlẹ̀ yìí. Bẹ́ẹ̀ náà dẹ̀ sì ni Àbẹ̀bí Fisáyọ̀mí. Òun náà gbìyànjú, ó ṣe takuntakun. Ẹ máa wò ó. Bẹ́ẹ̀ ni Oyinda Sànúsí. Òun náà wà nínú múfì tí a pe àkọlé rẹ̀ ní ìkúnlẹ̀ yìí. Ẹ máa wò pé kí ni nǹkan tán ṣe sínú múfì tí a pe àkọlé rẹ̀ ní ìkúnlẹ̀ yìí. Ó dùn, ó lóyin, ó máa kọ́ gbogbo èèyàn ní ẹ̀kọ́ pátápátá. Kí Ọlọ́run Elédùmarè kó máa ṣàánú abiyamọ ayé ni, kó máa ṣàánú èèyàn ní ilé ayé. Bẹ́ẹ̀ ni Jídé Àwòbọ́nà àti Oyinda Sànúsí. Ẹ wò bọ́n ṣe rí, fíìmù yẹn dùn, ó lóyin. Bẹ́ẹ̀ ni nítorí pé kí ni, tí a bá ní ká mú ẹnu bà láti ìní sí ọ̀la, a ò lè rí nǹkan ṣe kí ni, a ò lè mẹ́nu bà tán. Ìkúnlẹ̀ ni. Mo mọ̀ pé gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọ́wùmí Abídèmí, ẹ ti máa sọ pé Ọmọ́wùmí Abídèmí tí ẹ ṣàlàyé díẹ̀ fún wa nínú múfì tí a pe àkọlé rẹ̀ ní ìkúnlẹ̀ yìí, báwo ló ṣe lọ? Àmọ́ tí n bá ní kí n sọ, kò ní fẹ́ dùn lójú yín mọ́ bí kí ẹ lọ wo ìkúnlẹ̀ yìí. Ìkúnlẹ̀ ni a pe àkọlé rẹ̀. Ìkúnlẹ̀ Fisáyọ̀mí Àbẹ̀bí, kódà ọmọ náà gbìyànjú, ó ṣe takuntakun. Ó gbìyànjú, ó ṣe takuntakun nínú múfì tí a pe àkọlé rẹ̀ ní ìkúnlẹ̀ yìí. K'Ọlọ́run Elédùmarè kó máa tún bá wa ràn án lọ́wọ́ ní inú film industry torí ológo ọmọ ni. Bẹ́ẹ̀ ni Jídé Àwòbọ́nà ó ṣe kí ni, ó gbìyànjú nínú fíìmù rẹ̀ tó kọ yìí tí a pe àkọlé rẹ̀ ní ìkúnlẹ̀. Báwo ló ṣe lọ? Báwo ló ṣe dùn sí? Ó dùn, ó lóyin. Kí Ọlọ́run Elédùmarè kó máa ṣàánú wa ni àti ẹ̀yin ọkùnrin náà. Yálà ẹ jẹ́ single father àbí ìyàwó yín wà nínú ilé yín, àbí ẹ ti ẹ̀ wò pé okay nínú ìdílé wa, kí ni ohun kan tó máa ń ṣe? Kí ni nǹkan tó máa ń ṣe? Irú àmì wo ló wà lára yín? Ṣùgbọ́n nínú fíìmù tí a pe àkọlé rẹ̀ ní ìkúnlẹ̀ yìí, ó dá kí èèyàn tún mọ Ọlọ́run. Ó dá kí èèyàn súnmọ́ Ọlọ́run gidigidi. Bẹ́ẹ̀ ni, nítorí pé kí ni, ẹni tó bá gbójúlé Ọlọ́run kò ní jogún òfo. Òdodo ọ̀rọ̀ ni. Kódà ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ yẹn wípé ẹni tó bá gbójúlé Ọlọ́run kò ní jogún òfo. Kódà múfì yìí, tí ẹ bá wò ó dùn, ó lóyin. Mo mọ̀ wípé gbogbo yín pátápátá lẹ ti wo múfì tí a pe àkọlé rẹ̀ ní Ìyá tí Mídé Martins Abíọ́dún tó ṣe. Bẹ́ẹ̀ náà ni múfì tí a pe àkọlé rẹ̀ ní ìkúnlẹ̀ yìí. Bẹ́ẹ̀ náà ló ṣe fẹ́ rí nítorí pé kí ni, ó touch, ó wà very very emotional. Ó dùn, ó lóyin. Ìkúnlẹ̀. Bẹ́ẹ̀ ni Jídé Àwòbọ́nà ó try, ó ṣe bẹbẹ. Ó ń bọ̀ wá lójú ọ̀nà, ó ń bọ̀ wá láìpẹ́. Títí next week ẹ máa rí múfì tí a pe àkọlé rẹ̀ ní ìkúnlẹ̀ yìí. Ẹ máa rí wo nítorí pé kí ni, ó dùn, ó lóyin. Ìkúnlẹ̀ ni a pe àkọlé rẹ̀. Fisáyọ̀mí Àbẹ̀bí lẹ́ẹ̀kan sí, ó gbìyànjú. Although náà gbogbo àwọn tó ṣiṣẹ́ takuntakun, òun ló gbìyànjú dáadáa. Àwọn náà ṣiṣẹ́ takuntakun nínú múfì nìyí náà. Gbogbo àwọn tó kópa ń bẹ̀, àwọn náà gbìyànjú, wọ́n ṣiṣẹ́. Àmọ́ pé ẹni tí mo sì ń sọ̀rọ̀ lé lórí tó sì jẹ́ wípé ó jẹ́ ọmọ kékeré tó sì act bí àgbàlagbà nínú múfì tí a pe àkọlé rẹ̀ ní ìkúnlẹ̀.
ìkúnlẹ̀ yìí. Òun náà ni Fisáyọ̀mí Àbẹ̀bí. Kọ́lọ́run Elédùmarè kó má bá wa pa iná ògo rẹ̀ nítorí pé kí ni ọmọ náà gbìyànjú, ó try, ó ṣe bẹbẹ nínú movie tí a pe àkọlé rẹ̀ ní ìkúnlẹ̀ yìí. Àgbàlagbà míì gan-an ó lè má heart tó bí ọmọ yìí ṣe heart nínú movie tí a pe àkọlé rẹ̀ ní ìkúnlẹ̀ yìí. Very, very emotional movie. Ó dùn, ó lóyin. Ìkúnlẹ̀ ni a pe àkọlé rẹ̀. Ta ló ṣe é? Ta ló direct ẹ̀? Jídé Awóbọ̀nà, òun náà ni. Ó gbìyànjú, ó ṣe takuntakun nínú movie tí a pe àkọlé rẹ̀ ní ìkúnlẹ̀ yìí. Ìkúnlẹ̀ yìí. Báwo ni èèyàn ṣe máa marry? Báwo lo ṣe máa fi inú fẹ́dùn tí o máa fẹ́ ìyàwó sílé tó wá jẹ́ wípé àti lóyún ìyàwó yẹn wàhálà, ìdààmú, ogun ni. No happiness, no happiness, no happiness. Ó dùn, ó lóyin. Ìkúnlẹ̀ ni a pe àkọlé rẹ̀. Ẹ̀yin tí ẹ ò bá ti wò ó, ẹ̀yin tí ẹ bá ti ń rò pé bẹ́ẹ̀ ni tí ẹ ti mọ̀ wípé tí mo ṣe jẹ́ fans yìí Ọmọ́wùmí Abídèmí pé okay, Ọmọ́wùmí Abídèmí o, kò kì í mú nǹkan lẹ̀ fún wa. Movie tó máa ń gbé wá fún wa, ó máa ń dùn dáadáa. Ẹ like, ẹ comment, ẹ bá mi subscribe kí n rí ní orí comment section mi. Ìkúnlẹ̀ ni a pe àkọlé rẹ̀. Ìkúnlẹ̀. Kọ́lọ́run jẹ́ gbogbo àwa abiyamọ ayé pátápátá. Kọ́lọ́run jẹ́ ká jèrè àmọ́ wa. Ìkúnlẹ̀ ni. Ẹ wo Fisáyọ̀mí, ẹ wo ọmọ náà, ẹ wò ó. Ẹ tí ẹ kọ́kọ́ wò lójú screen náà. Ó ń bọ̀, ó ń bọ̀, ó ń bọ̀, ó ń bọ̀. Torí tí a bá ní ká lọ sọ àwọn ọ̀rọ̀ yẹn, kò lè dàbí pé kí ẹ wo fún ara yín, ẹ̀yin fans wa. Bẹ́ẹ̀ ni, ìkúnlẹ̀ ni. Ìkúnlẹ̀. Ó dàbọ̀. Ẹ má gbàgbé láti ṣe kíni, láti subscribe, share, like, comment and subscribe. Thank you.